Ẹ̀yin olólùfẹ́ fíìmù ìṣújú, lákọ̀ọ́kọ́ tí ẹ bá fẹ́ wo apá kejì fíìmù ìṣújú ẹ tẹ subscribe button, ẹ láìkì kí ẹ sì kọ́mẹ̀ǹtì òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ìṣújú yìí. A ó sì sẹ́ǹdì apá kejì fíìmù ìṣújú sí yín lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́ kẹ́ tó tẹ̀síwájú, òṣèré wo ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ìṣújú yìí? Lákọ̀ọ́kọ́, èmi nífẹ̀ẹ́ Àníkẹ́ Àmì nínú fíìmù yìí. Mo nífẹ̀ẹ́ Dámilọ́lá Òní, bẹ́ẹ̀ sì ni mo sì nífẹ̀ẹ́ Jíre Ògúnlẹ́yẹ pẹ̀lú Arínájà. Ẹ wo gbogbo òṣèré tó kópa nínú fíìmù ìṣújú yìí, gbogbo wọn pátápátá ni mo nífẹ̀ẹ́ torí gbogbo wọn pátápátá ni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ wo fíìmù ìṣújú yìí dùn púpọ̀. Fún ẹ̀yin tí ẹ ti wo apá kìíní fíìmù yìí, ǹjẹ́ ṣé nǹkan tí arákùnrin Jìmí ṣé nǹkan tí ó ṣe ó dára? Ǹjẹ́ ṣé lóòótọ́ ni àwọn ọ̀rẹ́ rẹ̀ kò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ojú rẹ̀ tó fọ́ látàrí ìjàmbá ọkọ̀ tí ó ṣẹlẹ̀ sí i? Nítorí ìfẹ́ kí o sì ṣekú pa àwọn ọ̀rẹ́ rẹ̀ tí kò ń ṣe ẹyọ kan, tí kò ń ṣe méjì, kódà kò ń ṣe mẹ́ta. Ẹ wò ó fún àǹfààní ẹ̀yin tí ẹ ti wo fíìmù tí a pe àkọlé rẹ̀ ní ìṣújú. Èyí ni ìtàn arákùnrin kan tí a pe orúkọ rẹ̀ ní Jìmí àti arábìnrin tí a pe orúkọ rẹ̀ ní Simi pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn. Ẹ wò ó, arákùnrin Jìmí yìí òun ni ó jẹ́ ọ̀rẹ́kùnrin sí arábìnrin Simi lẹ́yìn tí wọ́n sì ti fira wọn sílẹ̀. Àmọ́ èyí kò dá ọ̀rẹ́ ṣíṣe wọn dúró. Àmọ́ ṣàdédé ni arákùnrin kan wọ inú agbo ìṣọ̀rẹ́ wọn tí ó sì rí arábìnrin Simi yìí tí ó sì fi ṣe ọ̀rẹ́bìnrin rẹ̀. Àmọ́ inú Jìmí rẹ̀ kò dùn sí i torí ọkàn Jìmí ó sì tún fà sí arábìnrin Simi. Ní alẹ́ ọjọ́ kan tí Jìmí sọ pé kóun wá Simi lọ sílé láti lọ tọrọ àforíjìn láti jẹ́ káwọn máa bá eré àwọn lọ. Ibẹ̀ ni ó ti bá Déwálé, ìyẹn arákùnrin tí ó ṣẹ̀ṣẹ̀ mú Simi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ bìnrin. Ẹ wò ó, ibi tí Jìmí tí ó ti ń bínú lọ sílé, ibẹ̀ ni ó ti ní ìjàmbá ọkọ̀ ní ojú ọ̀nà tí ó sì pàdánù ojú rẹ̀. Àmọ́ eléyìí kọjá, wọ́n ti lọ kí Jìmí nílé. Ó di ọjọ́ kan ni Jìmí sọ wípé òun fẹ́ kí àwọn lọ gbafẹ́ ní abúlé kan, léyìí tí gbogbo wọn sì tẹ̀lé wọn lọ. Àṣé inú ìṣòro ni gbogbo wọn tẹ̀lé arákùnrin Jìmí lọ. Wọ́n dénú abúlé yìí, wọn ò mọ̀ bá ilé kankan níbẹ̀, àmọ́ kò yà wọ́n lẹ́nu torí wọ́n ṣe é nítorí ọ̀rẹ́ àwọn tó fọ́ lójú, wọ́n fẹ́ múnú ẹ̀ dùn. Àmọ́ kò pẹ́ kò jìnnà ni ọ̀gbẹ́ni Jìmí yìí ni ó sọ fún wọn pé kán jẹ́ káwọn ó rìn síwájú, ó ní nǹkan kan tóun fẹ́ fi hàn wọ́n. Wọ́n tẹ̀lé, àmọ́ lójú ọ̀nà inú igbó réré yìí ni àwọn ènìyàn yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rí nǹkan mèremère, wọ́n dẹ̀ sì ń gbọ́ ohun àjòjì nínú igbó kìjikìji wọ̀nyí. Àmọ́ kò pẹ́ kò jìnnà ni ọ̀nà dí mọ́ àwọn ènìyàn yìí tí wọn ò sì mọ ojú ọ̀nà láti gbà déta mọ́, tí ilẹ̀ sì sú wọn síbẹ̀. Bílẹ̀ sì sú báyìí ni ọ̀gbẹ́ni Jìmí tí ó mú wọn wá sínú igbó àìwọ̀ yìí ni ó bẹ̀rẹ̀ sí ní pe àwọn àlùjọ̀nnú àìfojúrí tí ó sì ń pe orúkọ Adéwálé, ìyẹn arákùnrin tí ó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀. Ó sì ń pe orúkọ arákùnrin yìí, ó sì ń pe orúkọ rẹ̀ sí àlùjọ̀nnú yìí létí. Àmọ́ kò pẹ́ kò jìnnà ni a rí tí Adéwálé fò sánlẹ̀ tí ó sì kú. Ẹ wò ó, arákùnrin Jìmí yìí ó pa gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀, ó pa wọ́n dé orí mẹ́ta bí wọ́n ṣe pọ̀ tó. Ẹ wò ó, tí ẹ bá fẹ́ wo apá kejì fíìmù ìṣújú yìí, ẹ tẹ subscribe button, ẹ láìkì kí ẹ sì mọ́ gbàgbé láti kọ́mẹ̀ǹtì òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí. A ó sì máa sẹ́ǹdì apá kejì fíìmù ìṣújú yìí sí yín lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ ti wo fíìmù yìí rárá, à ń rọ̀ yín kí ẹ tètè lọ wò ó. Ó wà lórí YouTube Mercy Ebosele. Ẹ tètè lọ wò ó kí ẹ padà wá láti wá wo apá kejì fíìmù ìṣújú. Ẹ ṣé gan tẹ́ ń gbọ́ wa. Ẹ má gbàgbé láti tẹ subscribe button, ẹ láìkì kí ẹ sì kọ́mẹ̀ǹtì òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí. Ó dàbọ̀.